kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin òkókó jẹ kó pẹ́ kí abẹ́rẹ́ kó kí ìrùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́ ẹ pẹ́ fún wa ẹ̀ní rí dàrú. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú, gbogbo ọba kò sọ́ba kankan tó kéré, gbogbo ọba pátápátá, gbogbo yín náà nàkí. Ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kí a máa kó máa fa ẹ̀kún síkún gbogbo ọba pátápátá torí bí ètò ìyẹn má bínú torí Olódùmarè àforí adé bẹ́yìn ní kábíyèsí. Ẹ jọ̀ọ́ ojúbà orí adé o, ẹ jẹ́ kí bá wá ṣe àròrí adé fi. Mo wá ṣe ìbà lórí àwọn bàbá wa ìyàwó honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyèsà ẹ̀ní rí dààmú àṣìta àbò ní báyìí ẹ̀ní rábù gbogbo ohun tẹ́ fi ojú ọwọ́ ṣe òní bàjẹ́ lójú yìí ẹ̀ní rábù àbúrò ní kàn yìí o. Mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà. Mo kí àwọn obìnrin Ìbẹ̀jú, mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú, mo ṣe bá wọn níbẹ̀. Mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́. Mo kí gbogbo yín o, ẹ̀ní rí dààmú ẹ̀yin bàbá wa, ìdààmú ò ní kàn yín. Ẹ tó bá ní kí ìdààmú kàn yín, ìdààmú á kàn ọ́. A ní kí a wá ṣe mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka Ejection. OPC ti ibà lẹ́gbàá ibà Gani Abiodun Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Yes sir, ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin honourable wa, mo kí bàbá wa náà àwọn rẹ̀ Honourable Báyọ̀ Balógun, mo kí gbogbo àwọn honourables, mo kí gbogbo mi o, gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́, gbogbo yín la kí. Ìdààmú ò ní kàn yín, ẹ̀ní rí dààmú, ẹ̀ní rí ń gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ. Àwa pè yín sí àkíyèsí ní sá lórí kí wọ́n má dá divide and rules, kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti rí wọn ti wọlé. Àdẹ̀wá pè wá láyé ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko. Wọ́n ń gbé ìrù ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ irú ojúlé sójúlé wọ́n ti náà ń dáwó yáyá, wọ́n ń débẹ̀ jù, wọ́n wọ one place to another. Àmọ́ra wa o, kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o, kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o. Ọlọ́pàá ò ní dá sí o, ọlọ́pàá dá wa mọ̀ o, àmọ́ra wa o, ọlọ́pàá ò ní dá sí o. Kí wọ́n má dá divide and rule sílẹ̀. Wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà, wọ́n ti lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá, tí wọ́n kó wọn tí wọ́n ní ìwé ẹ̀kún. Irọ́ ni wọ́n ń pa o, wọ́n mọ tí wọ́n ń ṣe o. A ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì, wọ́n mọ tó ń ṣe o. Kí wọ́n máa ní àwọn OPC kan o. Òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà. Ẹ̀yin màmá wa, ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin bàbá wa, nítorí ẹ̀ náà ṣe tètè ń jáde. Nítorí pé a ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé. OPC ó ṣe OPC lẹ́gbàá ibà Gani Abiodun Gani, à ń ṣe oníjàgídíjàgan o. Ẹnu ẹ̀ mú wa ní Ìbẹ̀jú Lẹ́kì o, a ò fa wàhálà o. Bọ̀ kí wọ́n má gbé divide and rules, kí wọ́n má gbé wá, á dára wa mọ̀. Àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o. Kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá. Ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi, wọ́n fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin ọba lọ́ba, ẹ̀yin lóyè, ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì. Ìgbé kan ti fẹ́ gbé divide and rules, wọ́n ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o. Àmọ́ bí tá à ń tẹ̀ka wá sí o. Kí wọ́n má gbé wọlé o, kí wọ́n má dá wàhálà lẹ̀ o. Ọlọ́pàá ò ní dá sí o. A ò fẹ́ wàhálà ní ìlú Ìbẹ̀jú o. A ò fẹ́ ìrù ẹkùn o. Wọn ò gbé ìrù ẹkùn, a ò nídìí ìrù ẹkùn o. OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by ibà Gani Abiodun Adams. Wọ́n ti ń káàkiri, wọ́n ti wọlé o. À ń sọ fún wọn o. Bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa, àwọn Yorùbá bọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn wọn ẹni tó máa ń ṣe fún. Ẹ̀yin náà láyé ní ká ṣe fún yín, ká pè yín. À ń pè yín bàbá wa. Wọ́n dẹ̀ ní kí Olúgòǹgbé, wọ́n ní kó tó dìbà kan là ṣe ń pè yín sà. Ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn. A ò fẹ́ ìwé
apá ò ní dá sí o, we don't want them. So torí ẹ̀ náà ṣe pé ẹ̀yin bàbá wa ẹ̀yin all the kábíyèsí gbogbo wọn prince ní Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ òun náà ṣe pè yín ẹjọ́ ẹ̀ ní rí dààmú ò ní kàn yín o. So náà náà ṣe wá a ṣe ń sọ fún wọn pé kí wọ́n má gbé divide and rule wá fún Ìbẹ̀jú àmọ́ bí a ṣe ń coordinate Ìbẹ̀jú bí àwọn ọmọ ìlú ṣe ń coordinate ẹ̀ tí wọ́n ṣe ń ṣe tó dẹ̀ ń dùn tó ń lárinrin ẹjọ́ sà ẹjọ́ mà ẹ̀yin youth abẹ̀yìn ẹ̀yin náà rí ìjà tí ò bá kàn wá a kì í dá sí ìjà tí ò kàn wá kì í dá sí kí wọ́n má gbé divide and rule kí wọ́n má gbé wá a ò fẹ́ ìlú ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì títí dé Etí Ọ̀sà west Etí Ọ̀sà east a ò fẹ́ òun náà ń sọ especially ní Ìbẹ̀jú Lẹ́kì torí a rí wọn tọ́nà tí ń wọ yàrá sí yàrá tí wọ́n fẹ́ máa kó àwọn ọmọ tí ò yẹ kó máa kó mọ́ra ẹ̀yà ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ a ò fẹ́ divide and rules ẹ má kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ ìlú Ìbẹ̀jú dọ́ gbogbo wa gbogbo ìlọsíwájú Ìbẹ̀jú oúnjẹ wa lógún ni o. So má bẹ́ẹ̀ a máa rọ̀ wá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè ẹ má gbà wọ́n láyè o ẹ má jẹ́ kí wọ́n dáàrin wa ru o ẹ má jẹ́ kí wọ́n wọ́n má fi divide and rules kí wọ́n kó sí wa láàrin o ọlọ́pàá ò ní dá sí o àdára wa mọ́ o wọ́n má wá o wọ́n ti ń kó àwọn tí ò yẹ kó kó wọlé wọ́n mọ̀ o. So má bẹ́ẹ̀ a máa rọ̀ wá lẹ́yìn lọ́balọ́ba ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí ẹ má gbà wọ́n láàyè o ẹjọ́ o ìlú Ìbẹ̀jú Lẹ́kì ò ní dàrú o kò ní bàjẹ́ o Ìbẹ̀jú Lẹ́kì a máa dùn kò ní kàn o lágbára Olódùmarè àṣìdàbọ̀ ò ní bà wá o àní rí kú ọmọdé o àní rí kú àgbàlagbà o àní rí lábúrú o ìlú Ìbẹ̀jú máa lọ sókè a máa dùn kò ní kàn ní o ẹ ṣé púpọ̀. ọmọ tó yìí ẹni ò gbọ́n ọmọ tó yìí ẹni kò gbọ́n ó ṣàgọ̀ ni kí ni ọ̀pọ̀ ọmọ bí ò bá jagọ̀ ó sọ pé àwọn ọmọ Yorùbá kan wà tó lọ́rùn bá wa ṣe ó yẹ káwọn ìjọba wa ṣe bá wa kọ́ hospital tá a ti máa fọ brain bí ìgbà téèyàn bá mú fóònù ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣe fóònù pé ẹjọ́ brain ó ti kó virus táwa flash virus yìí out of the system of that phone bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣe rí now ọ̀pọ̀lọpọ̀ ti kó virus tí wọ́n nílò láti ká flush virus yẹ kúrò ọ̀pọ̀lọpọ̀ ti kó virus Gani ó nídìí láti ká flush virus yẹ kúrò lára wọn ẹ wọ ọ̀rọ̀ tí lè ń sọ nígboro ẹnu ṣe bá ń sọ látijọ́ yìí pé ìrù ẹkùn yẹn ní pọ́blẹ́mù wọn ìrù ẹkùn yẹn gangan ló ń dógun jà wọ́n ìrù ẹkùn yẹn gangan ní wàhálà wọn ìrù ẹkùn yẹn ló gborun lójú wọn ìrù ẹkùn yẹn ní ó jẹ́ kán ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí afọwọ́fọn náà ni kì í ní ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá ìrù ẹkùn ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ o ó ń bẹ lọ́balọ́ba ó ń bẹ lóyè ẹ má jẹun wá sí Ìbẹ̀jú Lẹ́kì o ẹ má jẹun wá sí Ìbẹ̀jú Lẹ́kì o ẹ gbọ́ ṣé nígbà tí wọ́n máa rẹ́gísítà ìrù ẹkùn ẹjọ́ ṣé divide and rule wà lára orúkọ wọn alẹ́ ẹ̀ gbádùn àtẹ̀yìn àtọ̀gá yín ẹ̀ gbádùn ó ní àwọn ò fẹ́ àjòjì ní Ìbẹ̀jú Lẹ́kì ṣé Gani ọ̀gá yín wá jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì ìbéèrè ni o ó ṣe àárọ̀ kùtù ọjọ́ ṣọ́ èní ní Wednesday yìí ìbájà wá Thursday sorry ṣé Gani Adams wá jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì OPC tó ń dárúkọ yẹ ṣé Gani lónìí
mi mọ̀ pé ọmọ Tápà náà ti wá di ọmọ Ìbẹ̀jú Lẹ́kì o ẹ gbádùn ẹ sick memory card yín ti kó virus tí wọ́n níìdì láti kàn flush out torí ohun táwa fi jáde síta tá a fi ń sọ̀rọ̀ ni wípé OPC iṣẹ́ oníjàgídíjàgan kí náà mà yín sí tẹ́lẹ̀ jàgídíjàgan jàgídí Ọlọ́run ìlara ló ń bá wọn jà ìlara ẹ̀ náà ni ìlara ẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ tó kàn nínú ayé yín mọ́ ṣé ẹ̀yin lẹ máa jáde síta pé kí àwọn ọmọ onílùú tí wọ́n fẹ́ dáàbò bò lú wọn táwọn ò fẹ́ máa rí ọjà jẹ bíi titi yín lẹ wá ní pé wọn ò gbẹ́dọ̀ dá ẹgbẹ́ wọn ò gbẹ́dọ̀ jọ ìlú ẹkùn ìrìn yín sì kẹ̀kẹ́ sì máa lọ bá Jàgàbá l'Àbújá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí ibi tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti ń lọ lé gbogbo àwọn ọba Èkó ń lọ ẹ sì máa lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ gbádùn àwọn wo ní ń dàlúrú OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní bàlú jẹ́ o OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ṣe jàgídíjàgan OPC ẹgbẹ́ Gani ni tí ń gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ OPC ẹgbẹ́ Gani ni tí ń gbàyà lọ́wọ́ aláya OPC ẹgbẹ́ Gani ni àwọn níyàn straight bullet ń pọmọ ọlọ́mọ OPC ẹgbẹ́ Gani ni àwọn wo ní ń dàlúrú OPC ẹgbẹ́ Gani ni àwọn tí ń bàlú jẹ́ o OPC ẹgbẹ́ Gani ni ẹgbẹ́ kan ò lè lọ fún kan tọwọ́ yín bá mọ́ oníyọ̀ ò lè ní pínkẹ́ alákàrà ọmọ ta a sọ láti jọ ìpè orogún ìlara ń bá yín jà owú ṣe yín ẹ ti mọ̀ pé tí ìrù ẹkùn bá ti wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì àlàáfíà dé ọ̀nà àtijẹ yín dí ní gbogbo eléyìí tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe ránran kiri ẹ má máa sọ pé Ògún ló máa pa mí mọ́ torí ọmọ Ògún ni mí Ògún yìí pọmọ ẹ̀ ṣé o gbọ́ mi Ògún lákàáyé ọ̀sẹ̀ mọ́lẹ̀ onílékẹ́kùkọ̀gún ọ̀nà ọ̀run ó mojú àwọn tó máa pa àwọn tó ń ba iṣẹ́ tó Olódùmarè ṣe jẹ́ ní ilẹ̀ Yorùbá àwọn yẹn ló máa pa. We are moving forward brother mi Lawrence Ọlámilékan tí wọ́n bá ń jáde síta tí wọ́n bá sọ̀rọ̀ dé wọ́n á kó ìpayà sí ọkàn àwọn èèyàn àwa mọ̀ pé oníjàgídíjàgan ni wọ́n. ní ìlú tèmi ti jáde ní ìlú mi ò lè sọ wípé kẹ́nibọ̀dì ó má lọ join ẹgbẹ́ tó wù ú. Who are you to say anybody ò gbẹ́dọ̀ join ẹgbẹ́ tó wù ú? Nítorí pé ẹ ti mọ̀ wípé ẹgbẹ́ ìrù ẹkùn ẹgbẹ́ tí ayé ń fẹ́ tí ọ̀run ń fẹ́ ni ẹgbẹ́ ìrù ẹkùn ọmọ Yorùbá ti rí pé opportunity to move forward to flush enemy out of our land ni. Kí ni ń ṣe yín gan-an ẹ̀yin ọmọ Gani kí ni ń ṣe yín ṣẹ́yìn náà ti ń gborí owó oríta ni kí ni ń ṣe yín ọlọ́pàá ò ní bá yín dá sí ọlọ́pàá ò ní bá yín dá sí ẹ̀yin tọ́lọ́pàá máa kó máa pọ̀ èyí tán máa kó lọ tí ò ní padà wálé nínú yín máa pọ̀ kí ni ń ṣe yín kí ló dé tí ìlara ba ayé yín jẹ́ báyìí kí ló dé tó jẹ́ pé ẹ̀mí àfẹ̀mí ọ̀gá yín ó ràn yín ṣé ẹ̀ tí ìgbóhùn ẹ̀ nígboro ayé ni pé ìrù ẹkùn ti dé tí ò sí ẹnikẹ́ni nínú yín tó lè fatu tí wọn ò bá ti fa OPC nígbà tí ẹ jákè lọ́wọ́ àwọn bàbá wa Dr. Frederick Fáṣẹ̀hùn tí Gani ọ̀gá yín àìjákè ẹ̀ lọ́wọ́ wọn tí wọn ò bá ti fatu ẹ̀yin náà ò lè fẹ́gbẹ́ tó bá dìde
ẹ lè fatu. It is a matter of choice.